tó ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo kí yín o níbikíbi tẹ́ ẹ bá láǹfààní àti máa gbọ́ wa wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di o bákan náà ojú tẹ́ sì tún fi ń rí wa kò tún ní fọ́ ṣé ẹ tún rí o ṣé ẹ tún rí àwọn ìjọba wa wọ́n tún ti ṣe nǹkan míì gbogbo Yorùbá agigators pátápátá ẹ dákun tójú tí ìyẹ́ làpárò fi ń rìnràn o ǹjẹ́ ẹ ti gbọ́ wípé lára àwọn Yorùbá agigators kan ni o tí wọ́n mú Yorùbá agigators tí wọ́n mú for invading Oyo state government ó ti kú sẹ́wọ̀n o lára Yorùbá agigator ṣẹ̀ṣẹ̀ tí wà nù pé ká jà fún òmìnira ni self determination ní ṣẹ̀ṣẹ̀ tí wà nù pé ká jà fún òmìnira wa ni ẹ̀dẹ̀ wa ń pa wá kí ló dé kí la ṣe kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ìjọba wa ẹ ṣàánú wa kí ló ṣẹlẹ̀ Yorùbá nation agigator ni o gbogbo ọmọ Yorùbá nation ẹ wò ẹ jẹ́ ká dìde ìpakúpa yìí ti ń pọ̀ jù ẹ tún máa wo lára ẹni tó ń dìde fún Yorùbá nation tó ń dìde fún òmìnira ilẹ̀ Yorùbá wọ́n tún ti yá mútu ẹ̀ wọ́n ti yọ̀ǹkẹ́ ẹ̀ Yorùbá nation agigator tí orúkọ rẹ̀ ń jẹ́ Adéjùmọ̀ Lateef wọ́n ló ti kú sínú ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni wọ́n ló ti kú sọ́gbà ẹ̀wọ̀n o wọ́n ní kódà informed the court of Lateef death when other suspects were brought for arraignment on Wednesday wọ́n ló ti kú sí ọgbà ẹ̀wọ̀n wọ́n ní ẹni tí ó kù yìí ó pẹ̀lú àwọn 18 defendants among 27 tí wọ́n face charges of conspiracy unlawful possession àti treason ṣe mọ̀ pé treason ni in connection to the invasion of Oyo State Government Secretariat ìyẹn ní ọjọ́ Saturday April 13 níbi tí ó ti ń declare Yorùbá nation tó ti ń gbé àsíá Yorùbá nation tó ti ń gbé àsíá Yorùbá nation ẹ wo wọn wá jẹ́ kó yé wa o wọ́n ní ó múra ní ìmúra dress in army camouflage ó dẹ̀ tún gbé ìbọn dání pẹ̀lú oògùn àti Oòduà nation flag yẹn àsíá Yorùbá they attempt to also take over the Oyo State House of Assembly wọ́n ní ó jáde tó ń dìde tó tún pé tó ń pariwo Yorùbá nation pẹ̀lú àwọn ìmúra tó mú jáde ọlọ́run kọ́lọ́run máa ṣọ́ wa ṣẹ̀ṣẹ̀ tún ni pé kéèyàn dìde fómìnira ìlú ẹni ṣé ìyá yóò tó ni ìyá yìí ti tó ẹ má pa wá tán ó dìde self determination ó dìde fún òmìnira ni kò wá di tó yẹ kó ti wọ́n kú sẹ́wọ̀n wọ́n ní àwọn bíi 27 ni wọ́n kó lọ́jọ́ náà yẹn ní April 13 àwọn bíi 27 tí orúkọ wọn jẹ́ Adéyẹmọ Peter Adéyẹmọ Joseph ṣẹ́gbọ́n tàbúrò làwọn eléyìí Amos Olúwaṣèyí Ògúndèjì Àyànwálé Rọ̀fíàt Ọlánlérè Matthew Ismaila Málọmọ́ Peter àti àwọn tó kù bíi Fátókì Anthony Muritàlá Àbẹ̀fẹ́ Ismaila Adépọ̀jù Fátúnbí Wàsíù Isaac Friday Àyànwálé Sàbúrì Adéọlá Ẹlẹ́gbẹ́dé Adémọ́lá Adéníyì Ògúndèjì Àlàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní gbogbo àwọn eléyìí ni wọ́n ṣe treason tí wọ́n commit treason tí wọ́n dẹ̀ mú wọ́n dẹ̀ fún wọn ní 5 count bordering and conspiracy treasonable felony ṣe ti mọ̀ nǹkan tẹ̀sùn tó fi kàn wọ́n nìyẹn ṣùgbọ́n kí wá ló dé báwo ló ṣe kú sẹ́wọ̀n báwo ló ṣe wá di ẹni tó kú sẹ́wọ̀n báwo ló ṣe di ẹni tó kú sẹ́wọ̀n chai Yorùbá nation ẹ dákun ẹ má jẹ́ kí ikú arákùnrin yóò lọ gbé báwo ló ṣe kú sẹ́wọ̀n ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi Yorùbá nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá wa share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ ikú arákùnrin dùn mí lẹ́sìpọ̀ dìde fún òmìnira chai Yorùbá nation ẹ jẹ́ ká ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ já gbọ́ nǹkan tí wọ́n sọ o bẹ́ẹ̀ ni ẹ wo àwọn èèyàn ó ń para àwọn èèyàn ń dúná ní chai Yorùbá nation wọ́n ní a kú àtẹ̀mọ́ra fún ẹni rere nítorí ó try ó gbìyànjú ibẹ̀ làwọn èèyàn ti ní
ṣé kò ṣáà ṣe pé ìkankan wọn ní ìkankan ò ṣáà gbọ́dọ̀ ṣe Nnamdi Kanu wọn ní ìkankan ò gbọ́dọ̀ ṣe ibẹ̀ làwọn kan ti ní ó kú bí akọni nígbà tó ń gbìyànjú àti dìde àti jà àti wá ojútùú àti wá ilẹ̀ ọlọ́ràá fún àwọn ènìyàn rẹ̀. Wọ́n ní ó kúkú akọgun. Ilẹ̀ ń jẹ́yàn bẹ́ẹ̀ lẹ́lẹ́mí ní ju gbogbo àwọn ọmọ yánmírín àwọn ọmọ Yíbò ṣáà ń pariwo kíkọ̀ kan má ṣe Nnamdi Kanu. Wọ́n ní hero ní lóòótọ́, he is a real hero with courage pẹ̀lú ìgboyà, kò kí ẹ̀ ibi tí kúkà mọ́ ó lo ìgboyà débẹ̀. Ọlọ́run nìkan ló máa gbà wá lọ́wọ́ àwọn ìjọba wa pẹ̀lú ọ̀nà wọn yìí. RIP brother. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní big case pé ẹjọ́ ńlá leléyìí o, wọ́n gbọ́dọ̀ explain with clean one báwo ló ṣe kú. Àwọn bẹ́ẹ̀ náà làwọn ọmọ Yíbò ní ṣé kò ṣe pé Kanu ló kàn báyìí nígbà tẹ́ ti ń pa èèyàn báyìí, ṣé kò ṣe pé Kanu ló kàn. RIP. Ilẹ̀ ń jẹun, struggle continue. Wọ́n ní lẹ́sìn rèé fún olóyè Adéyẹmọ kí ló bàbá kókókó lára bàbá lé kókókó lára ọmọ Adéyẹmọ lé ikú kan ò ní bàbá gbé ṣe. Gbogbo ọ̀nà tó bá ń gbà wọ́n á máa gbà lórí ara wọn ni. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o, nílé lóko lọ́nà lẹ́yìn òde. Ẹ̀yin náà ẹ wò ó ẹni tó jẹ́ wípé he didn't see Yorùbá nation in his lifetime. Chai na wa o, kò tiẹ̀ rí òmìnira yẹn kan tó pa á. Ẹ wo ọmọ Yorùbá nation nílé lóko lọ́nà lẹ́yìn òde. Ẹ jẹ́ kó máa yé wọn pé Yorùbá nation la fẹ́. Ẹ jẹ́ kó yé wọn pé òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, ẹ bá mi share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ ẹ́ sójú ẹ̀. Ẹ bá mi tẹ̀ ẹ́ sójú ẹ̀, jẹ́ kó yé àwọn èèyàn pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ yánmírín ń pariwo pé àwọn gbàdúrà kí ìjọba má ṣe irú nǹkan tó ṣe fún arákùnrin yẹn, kó má lọ ṣe fún Nnamdi Kanu nítorí kò ní fọ́nì rárá. Bẹ́ẹ̀ náà làwọn kan ní he was poisoned by Ṣèyí Mákindé giving order pé he was poisoned like that torí pé wọ́n ní àṣẹ ni, èmi kọ́ ni mo sọ o. Nítorí pé they say the man did not accept their evil money bí a nítorí pé kò gbowó wọn, ìyẹn ò wá ní pé kó wá pọ̀ dídì. Ẹ wo ìyá mi bàbá mi, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. La fi ń sọ pé àgbẹ̀ oníroko títí o kó gbàgbé ilé, bó pẹ́ bóyá onílé arélé. Lábẹ́ bó ti wù kó rí, Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Ó dàbọ̀.